Ìgbéyàwó mi pẹ̀lú aya mi òun náà ni ó túká nírọwọ́rọsẹ̀. Sabinus ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà adẹ́rìn-pòṣónú lórílẹ̀‐èdè wa Nàìjíríà Chukwuemeka Ejekwu tí ọ̀pọ̀ èèyàn tún mọ̀ sí Sabinus òun náà ni ó ti sọ̀rọ̀ di mímọ̀ lásìkò tá a wà yìí. Mr Sabinus pé ìgbéyàwó òun eléyìí tí ó túká òun náà ló lọ nírọwọ́rọsẹ̀ tó sì jẹ́ wípé kò sí wàhálà kankan láàrin àwọn, yàtọ̀ sí pé òun àti aya òun rí wípé nǹkan ò lè lọ déédéé láàrin àwọn mọ́ náà ló ṣokùnfà títúkà wọn. Lórí ojú òpó TikTok eléyìí tí Sabinus ti sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ẹ̀yìn nígbà tí ó ń ṣe fọ́nrán oní yàjóyàjó pẹ̀lú àwọn èèyàn kan. Ibẹ̀ náà ni Sabinus ti ṣe lálàyé. Ó ní wípé ìgbéyàwó òun eléyìí tó túká ní ọdún 2023 òun náà ni ó túká ní ìrọwọ́ ìrọsẹ̀ látàrí bó ti pé ibi tí nǹkan dé dúró láàrin òun àti aya òun tẹ́lẹ̀ rí ọ̀hún òun náà ni ọ̀rọ̀ àwọn ò ti wọ̀ mọ́. Nínú ọ̀rọ̀ eléyìí tí Sabinus ti sọ òun náà ló ti ń gbìyànjú láti ṣe àdáyanrí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ àti àwọn olólùfẹ́ rẹ̀ wípé Sabinus òun náà ni kò tí ì bímọ, tí ọ̀pọ̀ sì pé Sabinus ó ní ó máa ń lu ìyàwó rẹ̀ tó sì jẹ́ wípé ó tún máa ń fa wàhálà pẹ̀lú aya rẹ̀ eléyìí tí wọ́n jọ túká. Nígbà náà Sabinus wá ṣe lálàyé ó pé kò sí ní tó jọmọ́ wípé bóyá òun àti aya òun àwọn jọ ní gbọ́nmisomi òtó àbí àwọ̀ àbí àwọn jọ jà, bí kò sí pé àwọn jọ fira wọn lẹ̀ ẹ̀yìn lórí ìrọwọ́rọsẹ̀ tí oníkálukú sì bá tiẹ̀ lọ. Sabinus tún ṣe lálàyé wípé ọmọ òun tó jẹ́ ọmọbìnrin tí aya òun tẹ́lẹ̀ rí ọ̀hún bí fóun òun náà ló wà ní àlàáfíà àti ìlera pípé tó sì jẹ́ pé igun tàwọn méjèèjì tó jẹ́ òbí ọmọ náà òun ni àwọn jọ ń ṣe ìtọ́jú rẹ̀. Ó pé kódà àwọn mọ̀lẹ́bí mọ̀ wípé àwọn yanjú ìgbéyàwó àwọn ní ọ̀nà eléyìí tó lẹ́tọ̀ọ́ láti lè yanjú rẹ̀. Òun náà ni fún ìròyìn bí èyí sí ẹ lè tẹ̀lé wa ní ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú Diamond TV channel. Ẹ ṣé púpọ̀.